Pastor, ẹ̀yin pastor, ẹ ti sọnù. Ẹ ti kúrò ní orí èrè èje yín. Ẹ̀yin ìránṣẹ́ tẹ́ pé yín ní ìránṣẹ́ Ọlọ́run. Kí ló dé tó pé máa ń sọ tí Ọlọ́run kò wí? Kí ló dé máa ń sọ tí Ọlọ́run kò sọ? Mo wo fídíò yìí nígbà tí Mr. Woli, Prophet Gbangba àbí kí lorúkọ wọn, Tíbẹ́tì, tí wọ́n sọ̀rọ̀ nípa pé Adeleke kò lè lọ, kò lè wọlé, Oyètọ́lá ló mọ̀, pẹ̀lú gbogbo tí Oyètọ́lá ṣe ní Ọ̀ṣun, pẹ̀lú gbogbo tí APC fi ojú rí ní Ọ̀ṣun, ẹtílẹ́lòmí ò lè débẹ̀. Ṣé ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn bàbá ìṣá? Ṣé Ọlọ́run ń pè yín ṣá? Ó yẹ kẹ́ ẹ máa ronú ti mẹ̀kúnnù mọ́ yín. Ẹ má ronú pé torí pé gbogbo òótọ́ tẹ́ ti máa tọ́yìn táwọn èèyàn dẹ̀ ti máa rí ń bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kó máa rí pé torí pé bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà lẹ mú Tinubu gbà kan. Tẹ́ ẹ fún Tinubu ní blue black. Tẹ́ ẹ jẹ́ ká máa lọ́tọ̀ fàṣírí nípa Tinubu. A dẹ̀ rí yín papọ̀ mọ́ nígbà tó máa yá ń kọ́ ẹ tún padà sọ pé Tinubu ló máa débẹ̀. Lẹ́yìn tẹ́ ẹ fi Tinubu wé sí ndí ẹ tún lòun ló máa débẹ̀. Kí ló dé tó jẹ́ wípé gbà tí wọ́n bá ti fún yín ní nǹkan lẹ̀ máa ń padà yí ẹnu padà. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀ máa rántí ọ̀run. Ẹ máa rántí ijọ́ tí gbogbo yóò sùn tẹ́ ẹ̀ ní jímọ́. Ẹlòmíì yín èrò inú ẹlòmíì yín ló máa fi sọ̀rọ̀ jáde. Ẹ máa ní Ọlọ́run sọ pé ẹlòmíì yín tó bá rí fídíò tó ń circulate káàkiri lórí social media. Fídíò yẹn the way táwọn èèyàn bá ṣe sọ̀rọ̀ ẹlòmíì fi máa mú ọ̀rọ̀ nínú fídíò yẹn pé Ọlọ́run sọ pé ẹlòmíì yín máa imagine nǹkan. Ẹlòmíì yìí máa imagine pé bóyá tí lágbájá ìbá dẹ̀ ṣe nǹkan báyìí ó ṣeéṣe kó dáa kó bẹ́tà fún ẹ wàá máa ní Olúwa ló sọ fún mi nígbà tí mo sùn lọ́lọ́run kọ sí mi ìgbà tí kinní kan sí lọ́lọ́run sọ fún mi èmi ìgbà ìmọ̀ àwọn advice wèrè kan báwọn ẹ máa sọ̀rọ̀ ẹ máa fọpọ̀ Olúwa ló rán mi níṣẹ́ Ọlọ́run ló pè mí Ọlọ́run ló ní kí mi ìgbúdọ̀ ṣe báyìí Olúwa ló ní kí ló dé Olúwa sẹ́yìn nìkan lolúwa ni àwọn ẹ̀sìn tá a dẹ̀ ń sọ yìí kì í ṣe ẹ̀sìn ti ilẹ̀ Yorùbá kì í ṣe ẹ̀sìn ti Nàìjíríà wọ́n gbé ẹ̀sìn yẹn wọ Nàìjíríà ni adẹ̀gbélé lórí mo rí fídíò kan pẹ̀lú ọmọ kan lánàá tó jẹ́ wípé chọ́ọ̀chì bíi 5 bíi 6 ló wà ń bẹ ọ̀dẹ̀ lọ́mọ kékeré ọmọ 10 years ń dágbénú ilé abúlé kan tó jẹ́ pé kò sóòrùn ràn án nígbà bẹ́ẹ̀ ti ní accident ẹgbẹ́ náà ti rìn lọ tó wáṣẹ́ lọ tí ò padà wálé mọ́ ọmọ yẹn ti ń dẹ́gbẹ́ láti bí ọdún 3 chọ́ọ̀chì sì wà ń bẹ winners gbogbo wọn àdẹ̀ lè mú ọmọ yẹn sí ọ̀dọ̀ ọmọ kékeré kódà kan tiẹ̀ ní ó yá máa bọ̀ nínú ilé wa o kán máa èlò náà fẹ́ fi sanwó school ọmọ kékeré yẹn kán lọ fi sí public school kan oúnjẹ mélòó lọmọ yẹn máa jẹ wọ́n pa ọmọ yẹn tì kí ló tẹ̀yìn ìrántí Ọlọ́run ṣe báyìí ẹ máa sọ àwọn ìrántí Ọlọ́run kò fi rí yín ẹ gbọ́rọ̀ tí bàbá Tíbẹ́ẹ̀tì sọ o ẹ bá mi wo fídíò náà kẹ́ sí ààrẹ kí ni opinion ti tiẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tó sọ yìí Oyètọ́lá ó ti padà kúrò lọ́sùn o Adeleke padà ti wọlé Adeleke dẹ̀ ti wọlé rẹ̀ kí ló kù tẹ́ fẹ́ sọ báyìí báwo lẹ ṣe fẹ́ káwọn èèyàn ní belief nínú yín wẹ́ àwọn tó wà gọ́líbù ti máa trust yín àwọn tó wà gọ́líbù ti máa tó nígbàgbọ́ púpọ̀ nínú yín torí wípé bẹ́ẹ̀ bá tún ti sọ̀rọ̀ míì tó tún fẹ́ fọ́ wọn wá tó kégbe yín wá tó hélé yín lórí ó ti tán wo fídíò náà thank you. Adémọ́lá Adeleke wọ́n ní kí ó kẹ́rù ẹ̀ kó padà sílé kí iṣẹ́ àkàwé tọ́lá kó gbà kó padà kó máa bá ṣẹ̀ lọ bàbá ṣáájú àsìkò yìí ni ẹ̀sìn sọ pé ẹni ẹ o kò ní pẹ́ tí wọ́n á fi yọ ó sọ wáyé lẹ́yìn báyìí kí lè fẹ́ sọ kí lọ́lọ́run sọ. kò lè àpíìlì kó wí ní evidence wà wọn kọ gómìnà mọ nígbà tó ṣe sẹ́nẹ́tọ̀ ṣe parí ẹ̀ dẹ́wẹ́ ẹni tó ní tó wà ní kóòtù tó ní kó lọ kàwé wọ́n tó forgery la mà pé kí ló fẹ́ lọ ṣe lápì jẹ́ kó gbà pé the throne government the throne governor nígbà tó bá yá ọ nìkan ló máa kú tọ́lágídí bá kú kí nígbà tó bá máa dénú sàárè àwọn tó ń tẹ̀lé lọ jagun níbo ló máa wà wọ́n máa ṣiṣẹ́ padà tó máa ti gbé sàárè gbogbo sínú sàárè kó gba kámú kó kú tẹ́ǹpà. ẹ sọ fún mi ẹni wò kọ gómìnà mọ. ẹ sà mo ti sọ fún tẹ́lẹ̀ ipò wọn náà fi jẹ́ nílé bàbá ẹ̀ náà tó jẹ́ lórí rí.